fún Ọlọ́run ọba tó pa wá mọ́ ọba tó sọ ayé àsìkò yìí àti àpẹ̀lú ìránṣẹ́ Prophet Michael Olohumbe ti ìjọ Lord God Effect tó wà ní Akíọdé nípínlẹ̀ Èkó. Ọ̀nà ká tó wọnú ìtẹ́bá kí ojú tó wọ̀. Mo gbàdúrà nínú Olúwa sí gbogbo ojú tó wò mí níbi gbogbo tá a ti ń wò wá pé kí Ọlọ́run àwọn ọmọ ogun kó ṣàánú fún wa, kí ọwọ́ Ọlọ́run kó kàn yín, kó gbé yín dìde, gbogbo ilé yín tẹ́ ti tilẹ̀kùn ògo mọ́ tó jẹ́ pé ògo yín ò fọhùn lórúkọ Jésù báyìí kógo náà máa fọhùn. Gbogbo ẹ̀yin tá a wá ti tẹ̀ ń lògo lọ́wọ́lọ́wọ́ tí àwọn kan tó jẹ́ pé eré kẹ́ẹ̀kú kí ògo yín lè má fọhùn òun náà dùn lórúkọ Jésù wọ́n dé ní ẹ̀yẹ wájú ọ̀run agbẹ̀yìn ga Jésù Olúwa wa. Àmín àmín kọ Jésù. Gẹ́gẹ́ bí a ṣe ń bàbọ̀ láti jọ ọ̀rọ̀ nípa àlá àti máa ń bọ̀ tí wọ́n mú máa wá aṣọ yàtọ̀ díẹ̀. Ẹ ká bẹ̀rẹ̀ báyìí. Àwọn àlá kan wà tẹ́ pé tí yẹn bá lá ó máa ń dí ògo lọ́wọ́. Àkọsílẹ̀ lóòótọ́ ni àti pé àwọn àlá wo nìyẹn máa ń lá tó máa ń dí ògo yẹn lọ́wọ́. Jẹ́ pé wọ́n ti ní kó lógo lẹ́nu yìí ó á kàn lálàá ní gbogbo nǹkan tí wọ́n rí sí kò ní wá sí ìmọ̀ọ́sẹ́ mọ́. Kí ló ń fà ló wà? Bẹ́ẹ̀ni, àwọn àlá kéèyàn lè là tó lè dí ògo lọ́wọ́ ó wà. Kò sí nǹkan kan tó ń fà á ju pé àlá mi bá ń yàn sọ̀rọ̀ pé bóyá ìmísí Ọlọ́run wà nínú ayé yẹn bí ọ̀tẹ̀ náwọn obìnrin ló fi ń wá ojú rí Ọlọ́run. So tí nǹkan báyìí bá fẹ́ ṣẹlẹ̀ Ọlọ́run á máa látòrí tó rìn á jẹ́ kó fura bóyá ó ní nǹkan tó jẹ́ kó ṣe àbígbé kẹsẹ̀ kó gbé. Àwọn ẹlòmíràn máa ń wò pé àlá gọ̀ ẹ̀rí ìgbà míì Ọlọ́run á fi àlá hàn yàn. Ọlọ́run máa ń fi àlá hàn yàn pé kí àwọn ọ̀ràn yẹn má lè ṣẹ ni kí wọ́n gbàdúrà because Bíbélì fi yé wa pé àdúrà náà máa fi ń yí ìgbà padà tí wọ́n bá fẹ́ kí ìgbà kó yí padà àdúrà ni wọ́n máa gbà. Ẹ̀rí kò sí nǹkan tá àdúrà ò lè ṣe èèyàn kan mọ ọjọ́ tí àdúrà gbà àbí kí wọ́n mọ exactly àdúrà tó jẹ́ kí wọ́n gbà bí kò ń ṣe pé àfi ẹni tí ẹ̀mí ni wọ́n bá dàpọ̀ pẹ̀lú rẹ̀ tí ẹ̀mí máa sọ. Àwọn àlá kan wà tó máa ń yí ire dànù wájú yàn. Àwọn àlá kan wà tó máa ń pa ògo run jẹ́ pé tí wọ́n bá ti rí àfikún nítọ̀hún ya múra o. Àní aládẹ̀dá kíyàn là ó dájú pé kíyàn má lálàá lọ nítorí pé ìran ènìyàn Ọlọ́run fi àlá ṣe ìtumọ̀ atọ́nà àti ìtumọ̀ àti kíyàn lè mọ nǹkan tó máa ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wò pé àlá gbọ́ mo ti sọ àlá ògbó ń gbà mí o even tíyàn bá wà tí ó bá kí ń lálàá rárá ó ń tọ̀ ya àgbàdúrà dáadáa ó jẹ́ kó máa lálàá ló bá tẹ̀lé pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí pé kó jẹ́ pé èèyàn kan wà kó máa lálàá ní ojoojúmọ́ kó máa lálàá ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ àlá yẹn ò dáa o. Àwọn ẹlẹ́yẹ wọ́n ti ń bàjà wọ́n ti mọ̀ pé ó ní ẹ̀bùn ni pé ó lè rí ìran nǹkan tó ń ṣe á dẹ̀ sọ jáde tó bá dẹ̀ sọ jáde àwọn èèyàn á fẹ́ tẹ́wọ́ gbà nítorí náà wọ́n wá máa gbé ìran púpọ̀ sí ojú rẹ̀ ní gbogbo ìgbà tí ẹyẹ bá ti bà lórí rẹ̀ kò sí ní wọ́n máa ṣe ojú inú ẹ̀ á bẹ̀rẹ̀ sí rí nǹkan kan á bẹ̀rẹ̀ sí gbọ́ nǹkan kan so fún di èyí a kò ní lè yé èyí tàbí èyí pàtó tó jẹ́ kó ṣe kó lè fi là kó lè fi kúrò nínú ẹ̀bi. Lórí àwọn àlá tí èèyàn máa ń lá bí ìgbà tí kẹ́nìkan lálàá nísìn ó máa lè fújọ bóyá ó ń wá ibiṣẹ́ kan àbò ó ti ní ibiṣẹ́ ó ń wá promotion tó dẹ̀ ti ń ṣe exam kan ní pé kóun fi promote kó wá ríra ẹ̀ pé òun tún á wà ní padà sí school alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyẹn ti ṣó pé exam tó ṣe yẹn o ní promotion kan láti gbà ọ ẹ̀rí ó máa padà sẹ́yìn ní ipò máa padà sẹ́yìn tó bá wù ó nígbà tó bá ṣe tán ó máa padà sẹ́yìn ní. Irú mọ́mì kan nígbà kan wọ́n ń ṣe exam wà ní airport international ló ti ń ṣiṣẹ́ ẹ̀dá náǹfààní láti jẹ́ máa jọ gbàdúrà lẹ́kọ̀ọ̀kan so n kò yá wọ́n ṣe exam bíi mẹ́ta wọ́n alálàá pé àwọn ríra wọn ní school alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn á rí i pé wọ́n tún wá ń fáwọn ní certificate lójú àlá ṣùgbọ́n àwọn ò tí tẹ̀ ó gbà tí lè fi mọ́ wọ́n rí i pé exam tí màmá yẹn ṣe ó dájú pé ó jẹ́ kó ṣe àṣeyọrí ó tẹ̀ ti ṣe àṣeyọrí ni but àwọn alátakò kan wà nídìí ẹ̀ òun ló jẹ́ pé tó ẹ́ kó gba certificate yẹn lójú àlá ni ìdásí pé wọ́n máa congratulate ẹ̀ lójú ayé ṣùgbọ́n wọ́n ṣe fẹ́ fún ó ní ẹnìkan kàn wọ́n àwọn fáìlì yẹn bákan ó pọ̀ lájú àwọn pé wọ́n ti fún un tóun wọ́n dẹ̀ ti fáwọn èèyàn kan so now mo ní màmá àtakò máa dé lórí Ọlọ́run ló ní kẹ́ẹ̀tì ká máa gbàdúrà sí kíní yìí o àtakò tó máa dé yìí ẹ jẹ́ ká wà nínú àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú àwẹ̀ ọjọ́ mẹ́ta yẹn nígbà tó di ọjọ́ kẹta Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fi solution hàn yá yẹn lójú àlá
pé kó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí ìyá ìwà tó wá sọ pé dáàdì mo tún lálàá kan man of God pé báyìí lákùn mo ní àlàtẹ láyẹn eléyìí ló fún wa ní solution nǹkan tẹ rí náà láì pátá òun la máa ṣe tàbá rẹ̀ ti ṣe ó dájú lótìtọ́ wọ́n ṣe sam mama pass ó di pé wọ́n fẹ́ fún wọn ní ààyè pé kán lọ sí London tàbí kán fún wọn ní bóyá owó kan tó máa ń fún wọn bí 700,000 ìdọ́nà mẹ́ta ní ẹnìkan bá takò tó jọ̀gà ojóbìnrin bíi màmá ó jẹ́ ọmọdé ó jọ̀gà ló bá takò pé màmá ò ní lọ London pé kíní kan pé kí náà tó fẹ́ lè ṣọ́n ti dàgbà àwọn kan kó òun wọ́ọ̀kì ọmọọṣẹ́ òun kan síbẹ̀ ọmọọṣẹ́ tí ó ṣẹ̀ sáà mẹ́ta wà wọ́ọ̀kì síbẹ̀ so ṣùgbọ́n àti àtìgbà tí nǹkan tọ́lọ́run ní ká ṣe tá a ti ṣe ló rí tébù ọ̀gá tán kó kinní sí so that mọ́mí kan tiẹ̀ kàn lọ sílẹ̀kùn kan wọ́n kàn kan lẹ̀kùn yẹn kókókókó how are you how are you you want to see me oh, no sir it's not you I made a mistake no come inside mọ́mí sorry sir only come inside wọ́n bá wọlé wọ́n bá kúnlẹ̀ fún mi pé mọ́mí ní respect ọmọ Ọlọ́run ni wọ́n bá tó kúnlẹ̀ fún ọ̀gá yẹn dẹ̀ yan ni wọ́n ṣe gbèdé bẹ́ẹ̀ ni wọ́n bá kúnlẹ̀ wá ní ṣé mọ́mí ṣe exam mọ́mí sọ pé yes pé mélòó ló ṣe ó ní mẹ́tẹ̀ẹ̀ta ó ní wow you old woman okay now ìpè kí lórúkọ ẹ̀ wọ́n ní Ṣàjọbí wow ó ní ló bá wo orúkọ màmá ní ó bá rí orúkọ màmá ní oṣù tó wọn ọ̀gá yẹn òun ló dẹ̀ máa sáyẹ̀nsì gbogbo ìwé ló bá wo orúkọ màmá o mọ́mí wa sọ pé I'm number 1 ó jẹ́ kí máa yẹn píkì kíní kó rí orúkọ màmá tó fi wò ó títí dé sálẹ̀ tí ò ń ṣe 70 máa yìí yóò máa rúkọ orúkọ màmá ló bá pé gbogbo àwọn ọ̀gá yẹn lẹ́sẹ̀ òun ló dẹ̀ ibi kan yẹ pọ̀ òun fẹ́ rí everybody gbogbo wọn bá káwọ́ sẹ́yìn lọ́wọ́dún ẹ̀ pé mọ́mí kúnlẹ̀ sí wọ́n ní kí mọ́mí di mọ́mí nínú where is the name of where is the Ṣàjọbí form I mean document we put it here no go and find it nọ́mbà lọ wà níbi tí obìnrin yẹn tó ti róòlù ẹ̀ tó ti jù sí ibì kan sí bóde ti ń ṣe láti bí ọdún púpọ̀ tí màmá yẹn ti ń dùn nìyẹn ní màmá yẹn bá sọ pé nọ́mbà lọ wá wọ́n wá nà ẹ̀ pé wọ́n ti squeeze fọ́ọ̀mù kí ló dé tán ṣe báyìí màmá yẹn bá sọ pé wọ́n mi ní last time náà àwọn ṣe àwọn reform àwọn ọ̀pá àwọn ṣe àwọn ni wá màmá yẹn bá sign gbogbo owó last time ọ̀pá wọn ló bá kọ 700,000 ló bá kọ gbogbo ẹ̀ ló bá sign gbogbo ẹ̀ ló bá sign tó wà lẹ́nu yes pé kí wọ́n mi lọ sí abroad ẹ wo ọ̀rọ̀ yìí jẹ́ ìyàlẹ́nu fún wa tẹ́ pé gbogbo àwọn èèyàn náà yìn Ọlọ́run pé irú ewé opportunity wo lè yọ ojú wa ti wúmọ̀ yẹn fúnra ẹ̀ lọ bá mọ́mì lọ́fíìsì nítorí pé mo sọ fún mọ́mì mo níṣẹ́ rí bẹ́ẹ̀ ṣe gba ògbóyin padà yìí obìnrin ara máa ní o ara nítorí ẹ̀sẹ̀ pé ó sì kí wọ́n fẹ́ gbé lọ padà sí ìlú Yíbò ni ó sì kí wọ́n fẹ́ gbé padà ó sì kí gan mọ́mì ló tún sọ pé dáàdì ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ká bẹ Ọlọ́run fún wọn àwọn òfin Ọlọ́run fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o èèyàn ìrònúpìwàdà ni o nítorí pé nǹkan tó lọ́run ní ká ṣe yẹn àwa tẹpá mọ́ aṣẹ́ gan àwa bẹ Ọlọ́run gidi ẹ wo obìnrin yìí first sick ní mo fi mọ̀ pé àdúrà máa ń gbà tí wọ́n bá gbàdúrà bó jẹ́ kí wọ́n gbà àti pé tẹ́mi mímọ́ Ọlọ́run bá tọ́yàn yes ó máa ń fine àti pé tí wọ́n bá sọ pé ìran òsì àbí àlá òsì tó ní alágọ̀ yes tí ó bá kàn ní mí sí Olódùmarè ló máa ní àlágọ̀ àwọn àlá bẹ́ẹ̀ yẹn àwọn àlá kan wà tẹ́ pé tí wọ́n bá ń ṣe àṣeyọrí lọ́wọ́ àbí tó ń lépa tó bá bá obìnrin lò lójú àlá ó mú obìnrin yẹn kò mú obìnrin yẹn ó ti jẹ́ pé ire yẹn lóòótọ́ ó wà níwájú ẹ̀ bẹ́ẹ̀ àwọn àgbààgbà ti tẹ́wọ́ gbà àwọn alágbára wọ́n tẹ àwọn alágbára gbòògùn ó lè jẹ́ ara ilé ẹ̀kan òun ni ó lè jẹ́ ìyẹn ẹ̀kan ni ṣùgbọ́n ìyẹn ọyàn tó súnmọ́ gidigidi òun lẹni tó ń ṣe ó gbọ́dọ̀ mọ́nítọ̀ 24/7 òun ló ṣe gbé ojú ara wa fún nígbà tóun dẹ̀ ti dà síbẹ̀ lójú àlá yẹn ìṣe rere tó jẹ́ kó ní lójú ayé òun náà ti gbà lọ lọ́wọ́ ẹ̀ so irú àwọn àlá kan nìyẹn àlá mi wà tẹ́ pé àtàlẹ̀ wọn máa fọwọ́ kó tí wọn bá ti fọwọ́ kó ata lójú ìpọ́njú ayérayé ni àbí kí wọn máa rọ epo sínú ìgò ìpọ́njú ayérayé ni ògidì ìpọ́njú náà ń fún onítọ̀hún yẹn
àfi tí Ọlọ́run bá yọ èèyàn kúrò nínú ẹ̀, òun nìkan ni àwọn àlá bẹ́ẹ̀ wà. Ó tún ṣèkù bígbà téèyàn ń lọ síbì kan nísìn kí aláǹtakùn takùn sójú yàn kó kọ́yàn lójú, wọ́n sọ fún pé o níbì kan lọ ojú kan ṣo ló wà bí omi adágún. So àwọn àlá yẹn náà máa ń ba ògo jẹ́. ọ̀nà lẹ ti gbọ́ èèyàn wa, àwọn àlá tó ń ba ògo jẹ́, ọ̀nà lẹ ti gbọ́ yẹn. Ká tó máa lọ, ayé ń bọ̀ lórí àwọn àlá tí èbúté bá là láti mọ̀ pé ògo ń búyọ. Ká tó máa lọ, ẹjá sọ̀rọ̀ nípa ìsọjí wa ìgbóni pé dúró báyìí. Ìsọjí tí Olúwa Olódùmarè tó pa láṣẹ fún wa òun náà ni téèyàn bá ti ń lọ láwọn ipò nísìn àwọn ibì kan tọ̀sán tòru náà ń lẹ àwọn pósítà káàkiri fún àǹfààní àwọn tí Ọlọ́run ti ṣetán láti gbàlà. Inú prógráàmù yìí lọ́lọ́run ti pa láṣẹ pé òun máa tú gbogbo àwọn èèyàn sílẹ̀. Ó ní òun yóò nu gbogbo omijé nù. Èmi ò fẹ́ mú omijé tó ń yọ ẹ́ lẹ́nu, bẹ́ẹ̀ ni èmi ò fẹ́ mú omijé tó ń yọ ẹ́ lẹ́nu. Ibikíbi làwọn èèyàn ti ń bọ̀ nínú prógráàmù yìí kí n tó pé máa sọ àdírẹ́sì ibẹ̀. Prógráàmù tó wà lọ́wọ́ yìí, èṣù ẹ̀ṣẹ̀ ò ní dí ẹ lọ́wọ́ ní 25th April. Èṣù ẹ̀ṣẹ̀ ò ní dí ẹ lọ́wọ́ kó má ráyè wá sí prógráàmù yìí. Prógráàmù yìí òun láti yàn fún ẹ láti ṣe rere, láti rí ìtúsílẹ̀, láti rí ìgbàlà, láti rí ìmúláradá, láti kúrò nínú ẹ̀bi, láti jẹ́ kí wọn rí kàn ẹ́, láti má máa rí ìjákulẹ̀ láyé ẹ mọ́, láti ṣe bọ́jẹ̀tì ayé. Ọlọ́run sọ pé òun ó ṣe bọ́jẹ̀tì àwọn ènìyàn. Ó ní lọ́jọ́ náà òun ò ní wo ẹ̀ṣẹ̀ anybody, òun ó dá àwọn èèyàn láre. Wo kí ló ń dúró ṣe? Mú báírò nísìnyí kó máa kọ àdírẹ́sì sílẹ̀, nítorí pé àdírẹ́sì tó bá gbọ́ yìí àti ọjọ́ yìí, ọjọ́ tí Ọlọ́run ti yà sí mímọ́ fúnra rẹ̀ ni. Kò ní ṣaláì má mú ìlérí rẹ̀ ṣẹ ní ọlá àti agbára Jésù. Nínú prógrámù yìí, àdírẹ́sì yẹn rèé: St. Peter Blessed African Church, Blue Roof Hall, Sofunde bus stop, Ibido Street, Agege, Lagos. Gbogbo yín lẹ mọ̀ Pen Cinema. Tó bá ti dé Pen Cinema, ó ti débi tí mò ń sọ yìí. Ẹ̀rí. Tó bá ti dé Òkè Kòtò, ó ti débi tí mò ń sọ yìí. Tó bá ti dé Yànàpájà, Agbọ́tikúyọ̀, ó ti débi tí mò ń sọ yìí. Now, kò ní ṣì rárá. Màá pè lẹ́ẹ̀kan sí kọ sílẹ̀: St. Peter Blessed African Church, Blue Roof Hall, Sofunde bus stop, Ibido Street, Agege, Lagos. Ibẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ti yàn tí Ọlọ́run fẹ́ gbé ètò yìí wá ní on the 25th April, oṣù tó ń bọ̀, ní Thursday tó bá gbẹ̀yìn. Ọlọ́run mọ̀ọ́mọ̀ tí ó gbé sí Friday. Ó ní òun fẹ́ kẹ́nìkan máa sọ pé òun lòun wà, bóyá ìṣòro church yìí ó fẹ́ disturb ẹ̀. Má jẹ́ kí ìṣòro church yìí disturb ẹ̀. Ó dá mi lójú wípé gbogbo ẹni tó bá débẹ̀ tó bá ń sunkún kó tó débẹ̀, ẹ̀rín ló máa fi padà sílé. Wò ó, má tìjú ara ẹ, sọ fún ọkọ ẹ, ìyàwó, bẹ́ẹ̀ ni kó yé mú ẹ lájẹmọ́. Bó tilẹ̀ jẹ́ pé mi kan náà ló ń ṣe lòdì, Ọlọ́run máa gbà lọ́jọ́ yìí. Ọlọ́run sọ pé òun ò ní kó ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni. Bóyá àtà fẹ́ gbàdúrà fún yín, èmi ní kọ́kọ́ ni máa gbàdúrà. Reverend Aṣímọlọ́wọ́ Ẹ̀bẹ̀bẹ̀, Pastor Fáṣuyì, àwọn náà ń bọ̀. Olúṣẹ́gun Fáṣuyì, bẹ́ẹ̀ ni Pastor àwọn pastor oríṣiríṣi náà ń bọ̀. Pastor Yẹmí, àwọn náà ń bọ̀ ńbẹ̀ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. And then àwọn olórin ẹ̀mí náà ń bọ̀ lọ́tùn lósì. Wo ọjọ́ yẹn jẹ́ ọjọ́ ìyanu. Àtago 12 ló ti ṣí, ọlọ́run máa ti ṣí sílẹ̀ fún gbogbo èèyàn láti máa débẹ̀. Ẹ̀rí, o lè ṣe ọjọ́ yẹn ní ọjọ́ àwẹ̀, torí pé àwa náà máa fàwẹ̀ kó lójú ni. Nígbà tó bá di tí aago 6, àǹfààní máa fún kálukú láti lọ break kó tún padà sórí ìjókòó, nítorí pé láti alẹ́ yẹn a máa ṣe mọ́jú ni. Gbogbo ẹni tí ò gbọ́ ó máa sọ fẹ́ni tó gbọ́ nísìn, nítorí pé àwọn kan máa travel látòkèèrè wá sí program yẹn nìkan lọ́jọ́ yẹn. So ìwọ tó wà lágbègbè, kí ló ń di ẹ lọ́wọ́? Ṣèbọ́jọ́ kan ni, ọjọ́ kan lọ́dún kan, ọjọ́ kan kọ́run kan ṣe bọ́jẹ̀tì ayé ẹ̀. Kò yé fi gbogbo gbà lọ sórí òkè, kò yé fi gbogbo gbà lọ gbàdúrà. Ọjọ́ kan ṣo kó dájú, kó wá lọ́jọ́ kan ṣo kó dẹ̀ rere Olúwa Ọlọ́run alààyè. Lórúkọ Jésù, èṣù ní díẹ̀ lọ́wọ́ tí ẹ ò dẹ̀ ní já sófo. So màá rọ̀ ẹ́ ní program yìí, ọ̀run retí ẹ̀. Mú fàsìkò yìí gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ lọ́tùn lósì, ní pé kí ètò yẹn kó ṣeé ṣe. Ẹ gbọ́ná,
ilé máa ń sọ pé ilé olú ẹ̀rí kì í gbóná, ó máa ń tutù tó máa dùn tó máa bá ní, tí kò ní sí ìbànújẹ́ ńbẹ̀. Ilé yín lórúkọ Jésù kò ní sí ìbànújẹ́ ńbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ràn wá lọ́wọ́, tẹ́ ẹ̀ jẹ́ kí ètò yẹn jákulẹ̀, àti tẹ́ ẹ̀ ràn àwọn ọmọ aláìníyà, àwọn apó, tẹ́ ẹ̀ ràn wọn lọ́wọ́, tẹ́ ẹ̀ jẹ́ kí ebi pa wọ́n, tẹ́ pé tẹ́ ẹ̀ ṣe ẹ̀rí náà ni wọ́n fi live. Ẹ má dá dúró, a really need ìrànlọ́wọ́ yín gan. Program yìí bó jẹ́ pósítà kan lo agbára ẹ ká ó lè ṣe. Èèyàn ń ṣe nǹkan Ọlọ́run kó máa rojú. Bóyá o ti jẹ́ ẹni tó máa ń ṣàánú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣàánú lásìkò yìí, yóò dára fún ẹ. Kò sí nǹkan tó pọ̀ jù fún Ọlọ́run láti ṣe. À ń bí òun ni àbò ohunkóhun ni, a sì ní ìdìrànlọ́wọ́ lọ́tùn lósì kí ọjọ́ yẹn kó lè jẹ́ ọjọ́ ayọ̀. À ń retí yín, ẹ̀yin tó yẹ pé kò ń ṣe pé ẹ fẹ́ ràn wá lọ́wọ́, ẹ fọjọ́ sí, ẹ má fi ọjọ́ sí. A fi àsìkò yín sọ fún pé báyìí bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí lénìí ni kó máa ṣe ń tágbára ẹ ká, kó máa ṣe fún wa. Àṣírí á dẹ̀ máa bò, so a lè ṣe gbogbo nǹkan tó jẹ́ ká ṣe ní kọ́mọ́kọ́mọ́ lórúkọ Jésù. Àánú Ọlọ́run á bá yín. So àkáǹtì tẹ máa bá a fi nǹkan sí rèé: First Bank 311-621-6778. àkáǹtì yẹn nìyẹn. And then ẹ lè pè mí sórí nọ́mbà yìí 070-360-38757. And ẹ má gbàgbé anointing service ń lọ nínú ìjọ wa báyìí níjọ́ Sunday láago 7 títí di aago 10. Bákan náà níjọ́ Tuesday ní aago 9 títí di aago 11 ní nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ Akíọdé Odùbágà Lagos. Ìwọ ló kàn láti ṣe rere ohun tó bá ń di ẹ lọ́wọ́, ọ̀run aṣẹ́gun náà. Àlákàlà kò ní ba òkú rẹ jẹ́. Jésù Olúwa. Àmín lórúkọ Jésù. Ògo wa ò ní bàjẹ́ o, aláàánú gbogbo wa jẹ́. Àwọn ọlọ́run àtúnpadà lọ́jọ́ mi.